nítorí tí wọ́n ní kó bu àwọn láṣìírí. Ọkùnrin yìí ń béèrè fún ìbálòpọ̀ tipá lọ́wọ́ àwọn obìnrin méjì tó ká mọ́ orí oko lóko lọ́ṣùn. Àwọn òṣìṣẹ́ àjọ ẹ̀ṣọ́ aláàbò ààbò ara ẹni làbò ìlú Civil Defence nípínlẹ̀ Ọ̀ṣun ti náwó gan ọkùnrin ẹni ọdún 22 kan fún ẹ̀sùn pé ó gbìyànjú láti bá àwọn ọ̀dọ́bìnrin méjì kan lò pọ̀ ní tipá lẹ́yìn tí ó ká àwọn obìnrin náà níbi tí wọ́n ti ń jí ata já lórí oko lóko. Nínú àtẹ̀jáde kan tí alukoro àjọ Civil Defence nípínlẹ̀ Ọ̀ṣun Kẹ́hìndé Adélékè fi síta, ó sọ pé ìṣẹ̀lẹ̀ náà ló wáyé lọ́jọ́ Ajé Monday ọjọ́ 11 oṣù kẹjọ ọdún 2025 yìí. Ó ní bó tilẹ̀ jẹ́ wípé kì í ṣe orí oko afurasí náà ni àwọn obìnrin ọ̀hún ti ń jí ata já, ṣùgbọ́n ó dúnkokò pé òun yóò mú ẹjọ́ wọn lọ sí ọ̀dọ̀ àwọn agbófinró àyàfi tí wọ́n bá gbà kí òun bá wọn láṣepọ̀ kí òun má bàa tú àṣírí wọn síta. Adélékè tẹ̀síwájú pé gbogbo ẹ̀bẹ̀ tí àwọn obìnrin náà bẹ̀ wípé kó bo àwọn láṣìírí ni afurasí náà kò gbọ́. Lẹ́yìn náà ni ọ̀kan nínú àwọn obìnrin náà ráàyè sá mọ́ lọ́wọ́ tí afurasí náà sì di ẹnì kejì mú tó tì í ṣubú lulẹ̀ tí ó sì ń ṣe báṣubàṣu pẹ̀lú. Ó ń gbìyànjú láti gba aṣọ lára rẹ̀ kí ó sì bá a lò pọ̀ ní tipá, ṣùgbọ́n obìnrin náà jà raburabu mọ́ lọ́wọ́, ó sì ń gbìyànjú láti gba ara rẹ̀ kúrò lọ́wọ́ afurasí náà. Adélékè sọ wípé níṣe ni àwọn agbófinró dé síbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún tí wọ́n sì fi ṣìkún òfin mú afurasí náà. Bákan náà ló ní wípé afurasí ọ̀hún ti jẹ́wọ́ pé lótìítọ́ ni òun fẹ́ bá àwọn obìnrin náà láṣepọ̀ ní tipá kó tó di wípé ẹnìkan nínú wọn mórí bọ́. Ó wá ní òun ò tí ì rí nǹkan kan ṣe fún ẹnì kejì náà. Ó ní wípé níṣe ni òun ṣẹ̀ṣẹ̀ dá gàgà lé láti bá a ní àjọṣepọ̀ kó tó di wípé òun ronú kan pé ẹnìkan eléyìí tó mórí bọ́ nínú wọn ṣeéṣe kó lọ pe àwọn ènìyàn wá.